Farapamọ́. Ọmọ ta lẹ? Ta ni bàbá rẹ lẹ? Dákun jẹ́ ó tún bá aṣọ tó tún bẹ̀rẹ̀ lórí ó tún kó bí ẹgbẹ́ rẹ̀ sí ọ̀. Ẹ jọ̀ọ́ bọ̀dá, ṣé mo rí ibi farapamọ́ sí nínú ìlú yìí? I don't know. Ọmọ mi. Kí ló ṣe ọ́? Kí ló dé tó fi ń sunkún? Ó dà pẹ̀lẹ́, má sọkún mọ́. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́, má sọkún mọ́. Kí lorúkọ rẹ ná? Ríkẹ́ ni. Àríkẹ́. Orúkọ tó dáa nìyẹn. Kí ló wá ṣe ọ́ gan-an tó fi ń sunkún báyìí? Bàbá mi ló lé mi kúrò nílé. Kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi lé ọ kúrò nílé? Mo lóyún ni. Ọ lóyún? Ṣé ìdí nìyí tí wọ́n fi wá lé ọ kúrò nílé? Bẹ́ẹ̀ni. Níbo ni ilé yín wà? Ká lọ kí n mọ ẹdẹ bẹ. Mi ń ṣọmọ ìlú yìí. Àti ìlú mìíràn ni mo ti wá. Àti pé tẹ bá tẹ̀lé mi délé, bàbá tí mo ní ò ní gbà mí padà. Wọ́n ti kọ̀ mí lọ́mọ. Torí pé ọ lóyún? Tọ́lọ́ jẹ́ ìjọjútì fún ìdílé wa. Ibi tó wá dúró sí yóò dáa. Iṣẹ́ ọmọ ìlú àlejò ìdúró síbí. Tẹ̀lé mi ká lọlé.
ẹ ṣeun ma. Ẹgbẹ́ wa má ṣe tó tóbi ìfẹ́ aláìlẹ́gbẹ́ ní ìfẹ́ ní Jésù ní sí wa ó kú fún wa láti gbà wá là ìfẹ́ tó tóbi ìfẹ́. Bàbá rí ìkẹ́ ṣé torí oyún tí rí ìkẹ́ ní òun náà lọ fi lé bọ́ síta. Orí bíbẹ́ mà kọ́ lóògùn orí fífọ́. Ìdájọ́ rẹ̀ yìí le púpọ̀ bàbá rí ìkẹ́ wọ́n tó ṣe o. Kò lè yé yín ni kò lè yé yín ni ìtìjú lágbà lè jẹ́ fún ìdílé mi. Bọ́dà mi Àlàbí kì í ṣe pé mo fẹ́ rí yín fín o mi tàbí pé mi tẹ̀ fẹ́ rí yín fín rárá ni ẹ ti gbọ́ ìfẹ́ bà ojú yín jẹ́ rí ìkẹ́ ti bà mí lórúkọ jẹ́. Ọ̀jẹ̀bù rẹ ni o awo olùgbẹ̀bẹ̀ fi èdénú kò fọwọ́ nú. Bọ́dà mi Àlàbí mo ti lérí kọjá bẹ́ẹ̀ mo ti lérí kọjá bẹ́ẹ̀. Bàbá rí ìkẹ́ yìí tá ń sọ ọdún kí la fẹ́ ṣe nípa ọ̀rọ̀ àwọn ọmọ yìí báyìí. ìbò lórí ọ̀rọ̀ léèwé wọn ni èmi àti ìyàwó mi mo ti sọ fún kó lọ wá sẹ́tọ̀ mọ́lẹ̀ kan mo fẹ́ kó ní iṣẹ́ tó dáa lọ́wọ́ gan ni. là ń bẹ̀ ọmọdé mi ò kọ́kọ́ tẹ́ ilé ìwé mo fẹ́ kọ́ ọmọ mi lọ. ilé ìwé mo fẹ́ kó lọ nítorí èmi àti ìyá rí ìkẹ́ a ní àǹfààní àti lọ ilé ìwé kan nítorí náà a sa ipá wa láti di pé rí ìkẹ́ ó lọ yunifásitì. tọ obìnrin atẹ̀yìntọ̀ àmọ́ tí lówó kan nípa wọn. là ń bẹ̀ sẹ́ni ọmọ tèmi kọ́. ọmọ tèmi ní ọpọlọ ó sì màwé tó bá dẹ̀ ní àwọn ẹgbẹ́ rẹ̀ ó sọ ọ̀rọ̀ tó ń wúni lórí ìwà sọ pé ilé ìwé lọ́mọ mi kódà yóò kàdé yunifásitì. wọ́n ló mọ̀. ọ̀dà mi Àlàbí oyún tírì kẹ́ni ó ti ba àǹfààní tó yẹ kó fi kàwé jẹ́ mo ti kọ́ lọ́mọ. rárá o bàbá rí kẹ́. Màmá ẹ ṣe ẹkú ìtọ́jú mi láì mẹ́yẹ tó ṣubú ẹ sì gbà mí sílé tọkàntọkàn mo mọ̀ pé mi ò lè san fún yín Ọlọ́run nìkan ló lè san fún yín. Bí ìkẹ́ ojú ló ń rojú ṣàánú mo sì mọ nǹkan tó ń là kọjá torí pé ó ti ṣe èmi náà rí. Màmá kí ló ṣẹlẹ̀ gan? Ní ìkẹ́ àwọn ìdílé ọkọ mi fìyà jẹ mí nítorí ogún kódà wọ́n gbé mi síta nígbà tọkọ mi kú. Mo ráyọ̀ ẹ̀mélòó ni mo pè ọ́. Ẹ̀mẹ́ta lẹ pè mí olórí ẹbí. O ti pa ọmọ wa. Olórí ẹbí. O ti pa ọmọ wa. Èmi bàbá lèmi. bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ ọmọ láyà olórí ẹbí náà lọ́wọ́ bá gbé wa. alẹ́ sẹ́ ń wí fún ọ ni. Obìnrin ni yín ẹ bá ń bẹ. ó parí lílọ lọ́lọ́. a ti ṣe ìpàdé a sì ti fohùn ṣọ̀kan lórí gbogbo ohun tí baálé rẹ ní kó tó pínpín là á pín lẹ́rìn èmi àti àwọn àbúrò mi. bẹ́ẹ̀ ni ó ṣe rí nù. Olórí ẹbí ẹ ṣàánú mi màmá ẹ gbà mí ẹ má jẹ́ n lọ ẹ ṣàánú mi màmá obìnrin ni yín ẹ bá ń bẹ̀ wọ́n olórí ẹbí ẹ ṣàánú mi ẹ yọ̀ọ̀bá dákun. yọ̀ọ̀dún sínú yọ̀ọ̀bá dénú. ẹ ṣàánú. Wàhálà pọ̀ púpọ̀ nítorí àwọn ẹbí ọkọ mi wọn ò tilẹ̀ kọ̀ ká má gba ẹ̀mí mi níwọ̀n ìgbà tí Ọlọ́run ti dá ẹ̀mí mi sí ni mo wá sá kúrò nílùú mo fi wá fara pamọ́ síbi mo sì pinnu pé mo ò fẹ́ lò mí mọ́. Màmá ojú yín rí tó o. Kí ló dé ọmọ mi? Màmá ọ̀pọ̀ ìgbà ni mo máa ń rí gbogbo akitiyan yín láti tọ́jú mi. Ṣé wàhálà tí mi ò wá pọ̀ lórí mi báyìí? Mi ò sì lágbára láti ràn ẹ́ lọ́wọ́ àti pé. Má sọ bẹ́ẹ̀ mọ́ ọmọ mi. Mi ò ráhùn mi ò fi gbà kankan ráhùn fún ìtọ́jú rẹ̀. Ọlọ́run yóò sọ̀gbàdẹ̀rọ̀ mo gbàgbọ́ mo gbogbo ń bọ̀ wá dé. tó tóbi ìfẹ́ aláìlẹ́gbẹ́ ní ìfẹ́ ní Jésù ní sí wa ó kú fún wa láti gbà wá là ìfẹ́
tó tóbi ẹ dúró síbí ẹ máa gbàdúrà á gbóhùn yá á gbóhùn ọmọ lágbára Ọlọ́run. ọmọ yìí ti bímọ o. mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ Ọlọ́run ó fún ẹlẹ́dàá mi ọ̀sẹ̀ Ọlọ́run ó ṣe o Ọlọ́run mo dúpẹ́ o ọ̀dà lójú ẹkún. rí ìkẹ́ńkọ́. àtìyá àtọmọ ọ wà dáadáa. orí mi mo dúpẹ́ o ṣé kí n wá wò. ká bá tọ́jú ọmọ tán ẹ máa wọlé. ẹ ṣeun yóò dára fún yín o tẹ̀yin náà ó dáa o ọmọ yín náà ó yè Ọlọ́run ṣe o Ọlọ́run ṣe ẹlẹ́dàá mi ṣe o ọṣẹ tó bá mi sọ ní ìkẹ́láyọ̀ mo dúpẹ́ o. ìyá Michael ìyá Michael. Ma. ìyá Michael kí ló dé tó ń jẹ́ wà nínú ilé tó fi jẹun. kò sí. kò sí tó ń jẹ́ wà nínú ilé tó jẹun ọ ní kò sí kí ló ṣẹlẹ̀ náà sọ fún mi. màmá mo fẹ́ bi yín ní ìbéèrè kan mọ̀mọ́. mò ń gbọ́. ìgbà wo lẹ ti jẹun láàsì nínú ilé. ìyá Michael mo ní ó fi tèmi lẹ̀ èmi ò fọmọ lọ́mú ìwọ ló ń fọmọ lọ́mú ẹni tó sì ń fọmọ lọ́mú ló yẹ kó jẹun dáadáa fọmọ bá lè rọ́mú mu. màmá ìrọ̀lẹ́ àná lẹ ti jẹun kẹ́yìn nílé torí pé mo bí kò sóúnjẹ nílé wọ́n bá yín tẹ́ ṣe yìí gan mo rí wàhálà tẹ̀ṣe kó tó délẹ̀ màmá mi ní fẹ́ kẹ́ ẹ para yín torí tèmi o. mi ní para mi mò ń bọ̀. Oya, kíákíá. Oya. Bá a gbọ́n. Mo ń bọ̀ ni. Kéèyàn máa tọ́mọ lọ́wọ́ kó lọ́wọ́ jẹun. Oya. Bá a gbọ́n. Michael tèmi. Michael tèmi. Ó yá mi ò láìkí ń tán ṣe yìí o jẹun ọba ti jẹun ọ sì rọmọ fún lọ́yàn jẹun ó tilẹ̀ ti sùn jẹ tẹ̀lé ọkọ mi yóò kúkú dára fún ọ ṣe oríire Ọlọ́run ó wù ọ tó bá mi tọ́jú ẹ̀ ó yá jẹ mò ń wò ọ́. Oya tọ̀ mọ́ra wọn abiyamọ máa ń jẹun ní sọ́ọ́rí báyìí lọ́ba ti jẹun tán. mo fẹ́ dé ọ̀dọ̀ ya kẹ́yìn ó ní wá gba owó kan mo fẹ́ súré lọ gbà bá ń tọ́jú ọmọ mi o kò gbúdọ̀ ké kí n tó dé o oúnjẹ yìí ò jẹ́ tán o bọ́ọ̀ jẹ́ tán àájà kí n tó dé o jẹ́ tán o Máìkì wọ́n dààmú mami o mò ń bọ̀. Michael mi wọ́n yọ mọ́nì lẹ́nu o mò ń bọ̀. jẹ́ tá oúnjẹ ń gbá kí n tó dé o bọ́ọ̀ jẹ́ tán màá bẹ́ẹ̀ jà o. Bọ́lá wà lọ tó gbọ́ mọ̀ ní kalẹ̀ báyìí. Ríkẹ́! Kò sí nílé. Ríkẹ́! Ríkẹ́! Kí lọ́mọ ẹ̀ fẹ́ kí n ṣe báyìí? Kí ló
ṣe fún báyìí. Michael ó sunkún kí ni rí kẹfẹ́ kí n tún ṣe fún báyìí. Mami. Ẹ káàbọ̀ wá. Ọkọ mi. Yes ma. Bó ní ilé ìwé rẹ lónìí? Mami, àwọn tíṣà wọn sọ fún wa pé a gbọ́dọ̀ san owó skul wa lọ́la. Bí bẹ́ẹ̀ kọ́, wọn ó dá wa padà lọ sílé o. Lọ́la. Á san. Ọlọ́run ó pèsè. Àmín. Á san. Bóòlì, ṣé o ti jẹun? Mi ò tí jẹun. Tọ́ ọ ti dé? Bẹ́ẹ̀ ni ma. Oúnjẹ wà nílé kalẹ̀. Ó ní. ọ̀rọ̀ yọ ló wá lé o fẹ́ ta ilé yìí. Ẹgbẹ̀rún mẹ́ta àbọ̀ péré náà ni. Ẹgbẹ̀rún mẹ́ta àbọ̀ kó. Ẹgbẹ̀rún mẹ́ta àbọ̀. Má wo mi ò lè rà ju ẹgbẹ̀rún kan lọ bó ṣe wà yìí. Ẹgbẹ̀rún kan. Bẹ́ẹ̀ ni gaskiya. Góòlù gidi ni Àkànbí. Kódà àgbà tí èmi àtọkọ mi fẹ́ ṣèyàwó lọ́kọ mi rà fún mi. Góòlù gidi ni mo kó wà. Bẹ́ẹ̀ ni ó kù náwó wo bó ṣe wà yìí mi ò lè rà ju ẹgbẹ̀rún kan náà lọ tó o bá fi lè ta gbà má gbé lọ mi ò rà mọ́. Dákun bá ní mi ò rà mọ́. bá ń fi sí i bá ń fi sí i bá ń fi sí i. Wàláhì tàláhì mi ò rà mọ́. Bá ń fi sí i. Ẹgbẹ̀rún kan. Ó dá mówó wá. Kí ni yìí gan-an kò ju bíi àpò méjì àbọ̀ lọ. Michael. Mami. Orí ìwé ni mo fi ọ sílẹ̀ kan. Orí ìwé kan náà ni mo bá ọ. Michael, má mà para rẹ̀. Mi ò ní para mi. Mo fẹ́ páàsì ìdánwò báńkì mi dáadáa. Mo fẹ́ sí dáadáa kí n bá lè wọ yunifásítì láti tẹ̀síwájú ni. Yóò dáa fún ọ. Ọ sì ṣàṣeyọrí. Ọlọ́run tó ti ń bá wa bọ̀ láti ọjọ́ yìí yóò ràn wá lọ́wọ́. Mo gbàgbọ́ Ọlọ́run ó ràn wá lọ́wọ́. Àmín mami. Mami, ṣé kò sí? Àlàáfíà kò sí nǹkan kan. Àmọ́ tó bá ti rẹ̀ ọ́ lọ sí mi o. Sọ ti gbọ́? Yóò dára fún ọ. Mo ti gbọ́ mami, ẹ ṣeun. Ọlọ́run mi, bí ọmọ yìí bá tilẹ̀ parí secondary school, báwo ni màá ti rí owó láti rán lọ sí iléèwé gíga? Gbogbo ìní mi ni mo sì ti tà tán. Iṣẹ́ tí mò ń ṣe gan kò mú owó púpọ̀ wọlé. Mi ò sì ní okun púpọ̀ láti ṣiṣẹ́ mọ́. Ọlọ́run ràn mí lọ́wọ́.
Mami. Mami. Ẹ wá bá mi yọ̀. Kí ló dé? Wọ́n ti gbà mí sí yunifásitì. Ẹ bá mi yọ̀. Sílé ìwé gíga. Bẹ́ẹ̀ ni mami. Wọ́n gbà ọ́. Ni wò ní yọ̀ sí. Bí mo ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ náà lórí. Èmi ni wò ní yọ̀ sí. Wọ́n gbọ́ ọmọ mi. Michael, tilẹ̀ bá mi yọ̀. Ọmọ kórìíre mi ni. Mami, owó iléèwé mi wọ́n fi yé mi pé a gbọ́dọ̀ ti sanwó yìí kó tó di ìparí oṣù yìí. Michael, màá tiraka, màá sì gbìyànjú. Màá sanwó iléèwé rẹ̀. Ó bẹ̀rẹ̀ láyọ̀, ó sì parí láyọ̀. Ṣé o ti gbọ́? Ó lọ. Ṣé o ti gbọ́? Mike, ìwọ kan ṣáà máa ń lẹ̀ ṣá, ó tiẹ̀ já sí àtọ́. Báwa sọ pé bóyá ìdàgbà tó yìí, o ò ní girlfriend, fọ́kọ̀ ọ̀pọ̀ lọ́n. Ọlọ́run, mo kàn ń dọ̀ mí ni. Girlfriend kẹ̀. Rárá o. Ìwé ni mo wá kà ní school. Tí mo bá ti dàgbà, mo máa ní girlfriend. Not now. Okay, mo máa rú gbogbo yín. I know people like you. Mo máa tó jásí láì. Mo máa tó jásí. Rose, baby. Rose. Awesome. Wow. How you doing? Hi, what's up? How you doing? I'm good. Manager. Rose. How is everything? I like outfit, okay. Èmi wà kí ló ń ṣẹlẹ̀? Báwo lọ́wọ́ ọ̀rẹ́ náà? Ọ̀rẹ́ mi wo? Mike náà, ṣó ti ní girlfriend ni tẹ́fẹ̀ jẹ́ ká mọ̀ ẹ́. Mike ní girlfriend. Kò possible. O tẹ ní bọ̀bọ̀ yẹn, kí ló ń ṣẹlẹ̀? Mi láìkẹ́ gan Ọlọ́run oníbìlì. Mi láìkẹ́ pa. Rosie! Fún mi go ahead. Ọ̀rẹ́ mi ò ṣẹ̀ràn rírọ̀. Honestly, ò ṣẹ̀ràn rírọ̀. Ṣáà wọ́n fi ẹ́ kalẹ̀ fún mi. Kò sí problem, mi wí ìṣẹ́ ń lọ. Àtọmọlúwàbí mi ṣe lọ́dọ̀ ẹ̀. Rosie! Jẹ́ ṣe fún mi, ṣe fún mi. Rosie! O ti bad. Kó rí bẹ̀rẹ̀. Fún mi alpha. Ọ̀gá Meet fún mi already. Fún mi. Meet Mike. Michael, Alpha. How you doing? Báwo ni lecture lẹ? Hey guys, mo rò pé ẹ gbàgbé jam bite night o. Jam bite night. Ẹ máa disappoint me. In fact, mi ò rántí. Hey, why? Ó skip mi. Ó gbọ́dọ̀ gbàgbé. So ọjọ́ wo wá ni? Alẹ́ ọ̀la ni ẹ má gbàgbé. Ẹ máa rí wa, ẹ máa rí wa, ẹ máa wọ̀. Mama expect. Mama, ẹ kú iṣẹ́. Ẹ ṣé. Ẹ wo aṣọ yìí ara ilé tẹ́ bá ń fọ lọ́jọ́ sí mi kò mọ́ rárá. Ṣé ẹ lélẹ̀ gbogbo ọrùn ẹ̀ báyìí mo fẹ́ kẹ́ bá mi fọ gbó dáadáa àti abíyá àti bí ọwọ́ rẹ̀ kẹ́ bá mi fọ kó mọ́ dáadáa. Ẹ má bínú. Mi ò kíyèsí dáadáa ni. Ẹ má bínú. Màá fọ. Ẹ pẹ̀lẹ́ ẹ kú iṣẹ́. Ẹ ṣeun. Mama, kí ló dé? Kò sí. Ẹ́? Kò sí. Kò sí? Kò sí. Bẹ́ẹ̀ni. Nǹkan bẹ́ẹ̀ Mama, ẹ fi kalẹ̀. Má fọ. Má fọ. Ẹ wá gbowó, ẹ mú ẹ lọ ní. Ẹ dìde, ẹ pẹ̀lẹ́. Ẹ jẹ́ àǹfẹ́lẹ́ ìtàn. Àló ti tó ẹ̀ sọ kó rẹ̀ yín, ẹ̀ sọ kó rẹ̀ yín. Ẹ̀yin náà ni. Ẹ dìde, ẹ pẹ̀lẹ́. Ẹ filẹ̀, àní ẹ fi kalẹ̀. Ẹ fi kalẹ̀, ẹ dìde. Ẹ dìde, ẹ wá mọ́ ọ lọlé. Jésù. Ẹ sọ kó rẹ̀ yín mọ̀mọ́. Mọ̀ọ́rùn mára náà. Like, oh,
bá ẹja má bá ẹja gan bó ṣe lọ ń dọ́ọ̀lù anijamba night yẹn kó o mú kó o mú àtúndé bí ìsìn o mú jẹ̀dí mo ṣàìṣàì bọ̀ bọ̀ kó o sọ. mi ìmọ̀ kó tó máa ń fẹ́ àwọn ọdún kan ṣe é. àbí o. Michael. àbí o. Baby, ó mà ti dá mi lóhùn nǹkan tí mo ń béèrè lọ́wọ́ ẹ̀. Kí nìyẹn? Alákọ̀ọ́gbàgbé. Nípa ibi tí Popsi ti ń ṣiṣẹ́ of course. Ṣé yẹn ni? Kò lè. Dádì mi, olóṣèlú ni wọ́n. Wow. Kódà wọ́n jọ ń rọ̀kì Àbújá ni. Really? Momsi ńkọ́? International business woman. Onímọ̀rin mi. In fact, bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí, wọ́n wà ní China. Wọ́n dẹ̀ tún máa ń gbàbẹ̀ lọ sí Dubai. Bí mọ́mí ṣe máa ń travel nìyẹn o. Inú mi á dùn láti ràn but fún ẹ yìí Chinko ni. Oh, fún mi. Fún wọn lẹ́ẹ̀karùn-ún. Ibùn àbúrò mi ló lélẹ̀ mo kàn gbá lọ́wọ́ ẹ̀ ni. Ọ̀gá o, ẹ kú jókòó. Mike ọkọ. Good afternoon. Not bad. Wọ́n ti ń wọ ẹ̀ náà. Mọ̀ ra ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Bóyá kí mi máa lọ. All right. I'll see you later. Later. Wọ́n mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Mike o. Báwo la lé àná? Báwo ni? O, àná yẹn kò bad. O ṣe. In fact, inú mi really dùn gan. Bàdí. Ọlọ́run jọ̀ọ́ gbà mí o mi ò máa gbọ́ nǹkan kan láti ọ̀dọ̀ Michael. Mo lérò pé dáadáa ni ó wà. Kò ránṣẹ́ sílé láti bí oṣù mẹ́ta. Kò sí okun àti agbára fún mi láti wá lọ sí ilé ìwé. Àti lọ sí ìlú tó tóbi kì í máa ṣe ọ̀rọ̀ owó kékeré. Ẹ tilẹ̀ wá gbọ́. Ibo ni agbára ọ̀hún wà? Ọlọ́run mi bá mi tọ́jú Michael o. Bàbá Táíwò, ẹ káàsán. Tí ń bá káàsán kọ́. Ẹ kú ọjọ́ mẹ́ta. Fìyẹn lẹ̀. Àwọn ọmọ mi ń kọ́. Ẹ jòkó. Fìjòkó lẹ̀. Nígbà wo ló pọ̀ sanwó tó yá lọ́wọ́ mi? Ẹ dákun. Ẹ bò mí láṣìírí ọjọ́ mẹ́ta sí i. Ẹ ṣàánú mi. Ọjọ́ mẹ́ta kẹ. Kò tí ì tọ̀ mí lọ́wọ́ ni. Ọjọ́ mẹ́ta. Ẹ bò mí láṣìírí. Oore ṣòro ṣe. Rántí ọjọ́ tó wá yáwó lọ́wọ́ mi. Pẹ̀lú ẹkún àti ẹ̀bẹ̀ mọ́ ni. Tó o pé o fẹ́ kọ́ ọmọ rẹ relé ìwé gíga. Bẹ́ẹ̀ni. Mo wá yá olówó náà tán. Àti san padà wá dógún. Bàbá Táíwò ọ̀rọ̀ rí bẹ́ẹ̀. Bó lọ̀rọ̀ rí? Ẹ ṣàánú mi. Bó lọ̀rọ̀ rí? Ara mi fà ní ọjọ́ ìrówó yín san. Owó mi mo wá gbà o. Ẹ ṣàánú mi. Ẹ fún mi lọ́jọ́ mẹ́ta sí. Ọjọ́ mẹ́ta. Ẹ ṣàánú mi. Ńgbà tára rẹ fà. O ò ṣe wá ránṣẹ́ sọ́mọ rẹ lọ́hùn kó wálé. Kó wá sí iṣẹ́ owó tó yá lọ́wọ́ mi kó lè sanwó mi fún mi. Ilé ìwé rẹ̀ jìnnà ni. Ẹ ṣàánú mi.
mo fún ọ di parí oṣù kó o wá sanwó mi fún mi àìjẹ́ bẹ́ẹ̀ ilẹ̀ ó ga jù ọ lọ mo rí ọ ná. ẹ ṣeun yóò dára fẹ́yìn náà. And remember I told you, money to buy fair round that she let me know. Má bínú mo ti gbàgbé ni. Ti gbàgbé ó ti fọkàn mi. Ó fine ṣá. Ṣé no bad. Nǹkan ló bẹ ṣe tó ràn tó fine. In fact, style ẹ̀ dàgbọ̀n. Tá ló bẹ ṣe? Mo precious na. Ó fine. Ẹ bọ̀ ó jẹ́ kí n rán ẹ létí lánàá kan tó ṣe tó dùn. Mo gbé o dẹ̀ pé mi. Mo wà ń pè fún tí mo busy bọ̀ mo rí táwọn. Ẹ lọ jẹ fàájì. Ilé ọmọ mi. Ẹ ká. Ọkọ mi yóò dára fún yín. Ẹ dákun àdírẹ́sì ni mo ń wà. Ẹni tí mo sì ń wá àwòrán rẹ̀ ní. Michael kọ́ ìní. Yóò dáa fún ọ. Michael náà ni mo wà. Látàárọ̀ ni mo ti ń dààmú. Mama ẹjọ báwo lẹni yìí ṣe jẹ́ sí. Michael. Michael wọn láwọn ni mọ̀ mẹ́. Mọ̀ mi no mi ò mọ̀ wọ́n rí o. Mọ̀ mi. Michael. No. Èmi mà ní. Mi ò mọ̀ yín náà. Michael. Ṣé màmá parọ́ fún ẹni? Màmá mi ò mọ̀ yín. I don't know her. Why won't you know her? Oh, ní mọ̀ wọn. No. Michael. Èmi mà ní. Fún mi, I have told you now. Michael. Mami mi wà ní China. China indeed. Okay, mo mọ̀ nǹkan tẹ́ need. Owó lẹ need. Ẹ̀yin ìyá àgbàlagbà báyìí owó lẹ need. Mama, hello. Ẹ jọ̀ọ́ ẹ speak with doctor mo. Àfiṣẹlẹ́yà nítorí rẹ̀ adéládé ẹ̀bù ọmọdé nítorí rẹ̀ ìfẹ́ aláìlẹ́gbẹ́. Michael, báwo lẹ ṣe morúkọ mi? Who are you? Èyí ṣe tó fi búburú san rere. Ìyá tó wò ọ́ dàgbà tó tọ́jú ẹ tó gbé ọ nígbà tí ìyá àtẹbí kọ̀ ọ́ sílẹ̀ nígbà tó wọ̀ nígbà tí ò wọ̀ lọ́sàn-án àti lóru ìyá ìsanná ní láti tọ́jú ẹ láti wọ̀ ọ́ wádìí bó ṣe dà ṣé n tó yẹ kó fi ṣẹ́ fún ni. Bàbá ọ̀rọ̀ yóò yé mi. Bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ènìyàn lónìí ṣe sí Ọlọ́run alágbára ọ̀gá ògo tó rán Jésù Kristi ọmọ rẹ̀ kankan ṣoṣo wá sáyé láti wá gbà wá là. Kàkà ká àgbà á fìyà jẹ àná adé ládé ẹ̀gún á tún fi ọkọ̀ gún níhà
kàkà ká gbà láyè sínú ọkàn wa tó ń kanlẹ̀kùn nígbà gbogbo. Àtànù wo ìfẹ́ ńlá tó ní sí wa, ìfẹ́ tó ju ìfẹ́ ayé lọ, ìfẹ́ tó ju ìfẹ́ bàbá sọ́mọ lọ, tí ò láfiwé. A ò kà á sí. Bàbá, kí ni kí n ṣe? Ẹ ràn mí lọ́wọ́. Ṣílẹ̀kùn ọkàn rẹ fún Jésù. Ṣílẹ̀kùn ọkàn rẹ fún, jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ. Gbàgbọ́ sínú ayé rẹ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló tọrọ ìdáríjì lọ́dọ̀ mọ̀mọ́, kó o sì ṣe àtúnṣe, yóò sì dára fún ọ. Bàbá ẹ má lọ. Please don't go. Agunlọ́kọ̀ àtúntọ́sí lára àfiṣẹ́lẹ́yà nítorí rẹ̀ adéládé ẹ̀gún àkànmọ́dì nítorí rẹ̀ ìfẹ́ aláìlẹ́gbẹ́. Dáríjì mi. Mo ti ṣetán láti gbà ọ́. Ìfẹ́ Mo ti ṣetán láti kọ ọgbẹ́ ẹ̀ṣẹ̀ mi sílẹ̀. ní Jésù ní Mo ti sí wa, ṣetán. ó kún fún wa Mo ti láti ṣetán. gbà wá là. Ìfẹ́ Mo ti ṣetán. ìfẹ́ Mo ti ṣetán. ìfẹ́ ní Mo Jésù ti ní sí wa, ṣetán. ó kún fún wa láti gbà wá là. Mami. Michael. Michael. Mami, ẹ dáríjì mi. Mo ti dáríjì ọ́. Michael. A ṣe jù bẹ́ẹ̀ lọ sí Jésù olùgbàlà. Michael. Gbogbo ìyà tá a fi jẹ Jésù. Ó fẹ́ràn wa. Ó sì dáríjì wa. Ó tún san gbèsè èyí tá a jẹ lórí igi àgbélébùú. Michael, mo ti dáríjì ọ́. Ó ti tó. Mi ì sì déédéé wá sílé ìwé yín o. Àwọn ajíhìnrere, àwọn ló wá sábúlé wa. Wọ́n sì fi ọ̀rọ̀ Jésù, wọ́n sì fi lọ̀ mí. Wọ́n ní kí n gba Jésù yẹn sínú ayé mi, kó bá lè san gbèsè tèmi náà jẹ. Pé Jésù yìí ó wo ní sàn, ó sì ń gbà nílà, ó ń dáǹdè, ó sì tú sílẹ̀. Michael, ọ̀rọ̀ bà mí nínú jẹ́, ẹ̀rù bà mí. Mo ṣe ní tèmi náà wá sọ fún ọ. Èmi náà sì fẹ́ kó àwọn ó sunkún lórí ọ̀rọ̀ ayé rẹ̀. Lórí ọ̀run ò lè sunkún lórí ọ̀rọ̀ ayé mi. Èmi ti gba Jésù. Mo sì ti rí agbára rẹ̀ nínú ayé mi. Ni mo ṣe ní kèmi náà wá sọ fún ọ. Kó àwọn má bàa sọkún lórí ọ̀rọ̀ ayé rẹ̀. Michael, mo fẹ́ kó gba Jésù lólúwa àti olùgbàlà kí ayé rẹ̀ bá lè ní ìtumọ̀. Michael, mo ti dẹ̀dá tuntun, mo sì fẹ́ kí ìwọ náà dẹ̀dá tuntun. Michael, ṣé o ṣe tán kí ìwọ náà gba Jésù ní olúwa àti olùgbàlà rẹ̀? Michael, mo ti àwọn àwa mìíràn. Mo ti ṣe tán, màmí. Mo ti ṣe tán. Michael, ó sì dára fún ọ.